bí o ṣe lè activate bot ẹ lórí Okowo CTC Bittoken òun rèé gẹ́gẹ́ tó bá ti open Bittoken app ẹ tó lọ báyìí àkọ́kọ́ tó fẹ́ ṣe ń bẹ̀ òun ni pé kó lọ sórí booster yẹn òun nìyẹn lọ́wọ́ òsì ní òkè profile òun ni mo nawọ́ sí yẹn tó bá ti tẹ̀ ẹ́ fílẹ̀ ó máa load tó bá ti load jáde yẹn a gbé wá báyìí o ti rí pé $32 òun lèmi ní ibẹ̀ but lọ́dọ̀ tiẹ̀ ó lè jẹ́ $1 tàbí $5 tàbí $10 òun ni wọ́n ṣe wàá tẹ buy boat bó ṣe tẹ buy boat yẹn fílẹ̀ kó load image àkọ́kọ́ yẹn ni $1 boat image kejì wàá sún sókè òun ni $5 boat image kẹta wàá sún sókè òun ni $10 boat image kẹrin lèmi fẹ́ ṣe which is $20 boat orí mo ti sún sókè wà wá tẹ báyìí tó wà ní abẹ́ ẹ̀ yẹn o ti rí òun mo nawọ́ sí yẹn bí wọ́n ṣe máa nawọ́ sí tiẹ̀ iye tí ìwọ bá fẹ́ rà yẹn wà á ṣe nawọ́ sí tó bá dẹ̀ ti gbé wá pé ṣé irreversible action ló fẹ́ take yìí o wà á tẹ yes proceed ìyẹn blue box yẹn á gbé lọ dẹ̀ tẹ ok yẹn wà á kúrò mbẹ̀ o ti rà nìyẹn wà á tẹ mine agbẹ̀ wa tún tẹ booster yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ o fẹ́ activate boat yẹn green box tí mo nawọ́ sí green box yẹn ló máa tẹ o má tẹ yellow má tẹ blue má tẹ anything green box yẹn ni o mo ń sọ fún ẹ má béèrè lọ́wọ́ mi lẹ́yìn tó bá ti wo kinní tí ò bá ti yí ẹ padà tún wò green box yẹn ló máa tẹ a sọ fún ẹ pé o fẹ́ activate yẹ tẹ yes proceed o tán tẹ ok kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn yẹn tẹ mine padà tó bá ti tẹ mine padà yẹn tẹ booster again a wá show pé iye fídíò tó máa wò sún síwájú sún sókè wàá rí o ti rí fídíò mẹ́rin péré ẹni tó bá ṣe bóòtù $20 fídíò mẹ́rin ló máa wò ní under booster tó bá jẹ́ $10 bóòtù ní fídíò mẹ́fà ló máa wò lójoojúmọ́ and make sure pé fídíò yẹn ló kọ́ ń wò kó tó lọ máa wò ti end kò jù bẹ́ẹ̀ lọ àdúrà wa gbà ojú òní ti gbogbo wa God bless us.